kò bọ́lá jẹ́ ara mi níṣẹ́ wà bíbù àtọ̀dá onímọ̀ tó pọ̀ Fásọmọ láti kún mi àti èwo lọ́ba fi kún rẹ̀ torí pé àkíkóríṣi nínú ayé ṣe ló yẹ ká yan àwọn akíjà ní dání ó yàtọ̀ gan sákídáre ọpẹ́ fọ́lọ́run àkíyàn lọ́yọ̀ ọlọ́run fún wa àṣewà bíbù dàrẹ́ lóore tó bá fi fún wa iná ló fi máa lọ ṣẹ́rọ mọ́tòkùn bí ní ọjọ́ àtọ̀dájọ́ bàbá tóbi àdàmọ́ babalágége. àmà rẹ́dì pẹ̀lú yín gbà náà ṣùgbọ́n lọ́hùn ò kádàrá kí Nigeria Muslim diaspora ti dìde àwọn tí Nigeria Muslim diaspora Justice for Ummah wọ́n yanjú ọ̀rọ̀ pẹ̀lú wọn lọ́wọ́ àwọn náà mọ bí tọ́rọ̀ wọn kù sí ẹ má jẹ́ ń pẹ́ ń bẹ̀. ó wá di láàrin ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn lọ̀rọ̀ bá jáde lọ̀rọ̀ bá bẹ̀ sí ń jáde kí lọ̀rọ̀ náà eléri ibú Ṣèkíyù ìyẹn Ṣèkíyù Ṣítù tí Ustaz Jamiu ADEGUNWA sẹ́ndì ọ́díò sí ń gbà náà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n mọ̀ lẹ́ni tí ó jẹ́ ni ire ń gbà náà wípé wèrè bá mi tọ́jú ọ́díò yìí má sẹ́ndì ẹ̀fẹ́ nìkan o wọn sì mọ̀ ń pé lérí ibú làwọn sẹ́ndì kan fún wípé lérí ibú yìí òun àti Sheikh Imran Eleha wọ́n jọ ń ṣe papọ̀ ni táwọn ò sì mọ̀ tí Ustaz Jamiu ADEGUNWA tó jó ní irun rẹ̀ táwọn ò sì mọ̀ ń pé Ṣèkíyù Ṣítù táwọn rí gẹ́gẹ́ bí ẹni tí ń ṣiṣẹ́ Ọlọ́run yìí àwọn ò mọ̀ pé lérí ibú ni wípé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ preparation àti máa gbórí ibú ẹ̀ jáde dáadáa ńgbà náà ni àwọn ò dẹ̀ mọ̀ ẹ bá dẹ̀ ṣàkíyèsí ńgbà tí Ṣèkíyù bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ rò bí ẹni rí ni tó fi àṣìṣe ẹ̀sìn láì mọ̀ pé ọ̀nà àtijọ́ àti mú lọ́mọlọ́mọ ń wá ká ó sì ń wá channel ni làwọn bá lérò pé ní rí ni làwọn bá send audio sí láì mọ̀ pé lórí ibú ti send audio sí Sheikh Imran Eleha ìyẹn ló fa àjọṣepọ̀ wọn dáadáa ń gbà náà pẹ̀lú gbogbo bọ́mọ ẹ̀ ṣe ń jálù lé Sheikh Imran Eleha ò kí ẹ̀ wọ́n lọ ń bá ṣe torí wọ́n ti rí ń pé eléyìí ti rí ó ti rí ìdí àwọn díẹ̀ àwọn ò gbọ́dọ̀ tàlù eléri ibú leléyìí kò sí tí ò lè sọ nípa àwọn làwọn bá ń bá ṣe Ṣèkíyù yìí ló wá jẹ́ ká mọ̀ wípé àṣé wọ́n mọ̀ nípa owó tó dé láti ilẹ̀ Lárúbáwá ẹ jẹ́ n play fídíò yìí fún yín ẹ gbọ́. ẹ wà ń bẹ̀ ṣé gbogbo yín dákẹ́ ó yá ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ kan ṣeré fún yín ọ̀rọ̀ yìí kò yẹ kí n sọ but máa sọ mo dẹ̀ ti mọ̀ ti pẹ́ díẹ̀ mo dẹ̀ dákẹ́ mi ò sọ̀rọ̀ ó dẹ̀ bí mi nú ẹ jẹ́ kí n mẹ́rin kan wá gbogbo wa rántí tí Jamiu ADEGUNWA olórí ìjọ àwọn Ajaja tó ń pariwo pé àfáà Imran Eleha gba owó wọ́n gba owó láti Cairo ṣé gbogbo ara mọ̀ story yẹn ẹ type ẹ tó bá mọ̀ story yẹn kó type ẹ wà bòsí o ẹ wà bòsí àfọ̀ ní súnà o ẹ wà bòsí o tó àbá ṣe wà bòsí ẹ̀yin náà wà wọ eléyìí bí ìfẹ́ sọ bọ̀t máa sọ eléyìí ẹ̀yin náà sọ eléyìí ẹ wà bòsí. Jamiu ADEGUNWA ń pariwo pé owó yẹn dé láti Cairo sẹ́ẹ̀ wọ́n sẹ́ndì owó yìí sẹ́ẹ̀ àfáà Imran Eleha gba owó Jamiu ń pariwo ní pé ṣé gbogbo alamọ story àbá àmọ story yìí gbogbo alamọ story yìí náà tó ń pariwo àfáà Imran Eleha gbowó àfáà Imran Eleha gbowó àfáà Imran Eleha mo dídì fò lọ sí Dublin mo lọ bá àfáà Imran Eleha pé sheik ṣe gbowó yìí sheik ni ṣé mi ò tún bá àwọn gbọ́mọ ni wọ́n tún kó Dublin wọ́n tún lọ London mo tún lọ bá wọn pé sheik owó yìí Jamiu máa ń pariwo sheik ṣe gbowó yàbẹ gbowó sheik ni ṣé mi ò bá wọn gbọ́mọ ni àwọn ò gbowó kọ̀kọ̀ ṣé àwọn fẹ́ máa gbọ́mọ fún mi ni wọ́n tún búra fún mi mo tún wá bí wọn lórí program mo ní ṣèkì wa
ǹjẹ́ ẹ gba owó àbẹ́ ẹ gbowó ọdẹ fi Ọlọ́run ọba dẹ́dà búra àwọn ògbówó ṣé mo gbogbo bí gbogbo ayé ṣe ń fèsì wàhálà yẹn tí gbogbo ayé ń fèsì wàhálà ẹ̀ẹ̀mẹ́ tó fún lọ́wọ́ yẹn ẹ̀ẹ̀mẹ́ tó gbé owó fún pé kó fi ṣe project tó gbówó fún tí ẹnu pé Dr. Mọ́lájà làwọn lárúbáwá yìí fẹ́ kọ́ ọbẹ̀ bá kọ́ fẹ́ ṣe project ọbẹ̀ bá kọ́ bì kan kó já àkọ́kọ́ lẹ̀ Dr. Mọ́lájà ni gbogbo wa mọ̀ kọ́ fẹ́ ṣe nǹkan fún àbí bẹ́ẹ̀ kọ́ àwọn lárúbáwá yìí fẹ́ sọ pé wọ́n máa ṣe nǹkan fún wọn ní Ìkòyí prison àbí kò wá ṣe nǹkan fún wọn ní Ìkòyí prison ṣùgbọ́n owó tó sẹ́ndì owó project tó sẹ́ndì ṣáfàmì ẹ̀lẹ́ àlọ́ fún ṣẹ́yìn èèyàn fẹ́ mọ onítọ̀ ṣé kí n sọ ẹ táìpù dáwọ́ kí n sọ máa sọ nígbà tó wọ́n ń gbọ́ pé wọ́n ń pariwo ṣéèkì máa ń lé àjáde tó yẹ kí irú àfa àbẹ́ jáde kó ṣe pé kò fún àfàmù ẹ̀lẹ́ àlọ́wọ́ ọ̀dọ̀ àwọn olówó wá o nǹkan báyìí dẹ̀ lóní káwọn fowó ṣe o lọ́dọ̀ àwọn o tó yẹ kó sọ bẹ́ẹ̀ àbí kò yẹ kó sọ bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ táìpù ṣẹfẹ́ mọ onítọ̀ ọ̀bẹ́ ìfẹ́ mu ẹ táìpù máa kú sọ wàláì máa sọ ẹ táìpù tẹ́yìn ọba ti request máa sọ owó yẹ ọkùnrin yẹn wá gbé owó fún wọn kó fi ṣe project àwọn èèyàn wá ń fáyà Sheikh Ibrahim Eleha níta irú wọn wà lè bọ́ta láti wá help Sheikh Ibrahim Eleha pé owó yóò wá sọ́dọ̀ Ibrahim Eleha o ọ̀dọ̀ àwọn olówó wá o nǹkan bá jẹ́ lóní káwọn fowó ṣe o kó fi save Sheikh Ibrahim Eleha kó o nu wàhálà tán wà wáyé tán lè ṣe but wọ́n ń pẹ́ kó tó rún àfa yìí pa àwọn ẹlòmíràn mọ tó ń ṣẹlẹ̀ mọ tó ń ṣẹlẹ̀ kàn rí òrèfé ni ẹ̀wọ̀n àdúgbò tó máa bọ́ta alùpìdíà ni òṣìlẹ̀ ń ṣe alùpìdíà ni tàbí ẹ̀yin gbọ́ngbọ́n alùpìdíà ni kò bí ẹ̀yin òṣìlẹ̀ máa sọ ní ìgbà tí lárúbáwá yẹn tó fẹ́ ṣe kiri yẹn fún àáfà Dr. Mọ́lájà tí ò wá ṣe fáfà Dr. Mọ́lájà mọ́ àáfà Akọ́rẹ́dé Yunus ní lárúbáwá yẹn gbé owó yẹn fún láti fi ṣe project tó fẹ́ ṣe fún skul wọn bẹ́ẹ̀ wọ́n wá fáyà àwọn èèyàn wá fáyà Sheikh Ibrahim Eleha kí lè káfà Akọ́rẹ́dé Yunus ṣe bóyá kọ́ bọ́ta wọ́n ṣe fídíò kan ní irọ́ lábọ́wọ́ yóò gbowó fáfá Ibrahim Eleha o ọ̀dọ̀ àwọn ló ṣe project yìí fáwọn o kò ṣe fún Dr. Mọ́lájà mọ́ o ṣé kò yẹ kó sọ sódà bẹ́ẹ̀. gbogbo wa la jáná lọ ṣùgbọ́n jọ́ làjò wá lọ. gbogbo wa la jáná lọ ṣùgbọ́n jọ́ làjò wá lọ. kò má sẹ́ni tó mọ ohun tó lè ṣẹlẹ̀ lọ́la gbogbo wa. àní gbogbo wa la jáná lọ ṣùgbọ́n jọ́ làjò wá lọ. gbogbo wa la jáná lọ ṣùgbọ́n jọ́ làjò wá lọ. kò má sẹ́ni tó mọ ohun tó lè ṣẹlẹ̀ lọ́la gbogbo wa. Alhamdulillah. ṣe rojú ayé àbẹ́ rojú ayé Ṣèkíyù ń sọ̀rọ̀ ń sìn wípé òun fẹ́ tú àṣírí ẹni tó wó Ìkòyí prison dé sí lọ́wọ́ ń gbà náà táwọn padà sọ ní nǹkan míì tán fi ṣe ẹ gbọ́ dáadáa o la ilaha illallah Alabosi kò ní jìrì láyé. Saheed sì tún sọ ń sìn wípé kí ni ǹjẹ́ mọbi tówó dé sí ńgbà náà pọ́dọ̀ Kórèdé Yunus lówó dé sí àfà Kórèdé Yunus òun lówó dé sọ́dọ̀ ẹ̀. La ilaha illallah. ṣe súnà tí gbogbo yín ṣe lélẹ̀ àházà súnà tó Rasulullah sallallahu alayhi wa sallam àbí súnà ara tí yín fúnra yín gangan. àṣàwọn Súfí gangan ló ní súnà àṣàwọn mùdírù Markaz gangan ló ní súnà tòótọ́ nítorí lè mú bàbá mùdírù Markaz tán torí owó fi hù sàárè bàbá wọn kúrò ní Markaz àṣàwọn ló ní súnà tòótọ́. àwọn tán torí pọ́n ń bú àwọn kán má ju òótọ́ rẹ̀ àṣàwọn gangan ló ní súnà tòótọ́. àṣàwọn Ṣèkíyù sí tó à ń kó àṣẹ ń ṣe onísúnà àṣòṣì lẹ́ ń ṣe ẹ mọ̀ tó fà á tí mo fi sọ bẹ́ẹ̀
ó dà ó máa yé wa ń sìn. Nígbà tí ọ̀rọ̀ owó Ikoyi ń bẹ ńlẹ̀ tí gbogbo wa ń pariwo pé ọwọ́ ta lówó ìdé sí, a fẹ́ mọ̀, ẹ sọ àfáìmọ̀ránà lẹ́yà mọ̀ ọwọ́ ẹni tó dé sí, excuse me, Ṣèkíyù sì tún mọ̀ ọwọ́ ẹni tó wó dé sí, kò mà sí kankan nù wọn tó sọ. Ṣèkíyù tí Ustaz JAMIU ADEGUNWA tán lérò ń pẹ́ ní ire nígbà náà, tán mọ̀ ń pé lórí burúkú ni, tán sẹ́ndì ọ́díò sí, wọ́n mà ti sọ fún pẹ́ ní báyìí lówó dé sọ́dọ̀ ẹ̀, kì í ṣe àwọn táwọn ń jẹ́ mọ̀ráyàn lẹ́yà yìí, àwọn òrówó ẹni tán sẹ́ndì owó fún lẹ́ni báyìí. Ṣèkíyù mà ti mọ̀ ń gbà náà, kò mà sọ fún Ustaz JAMIU ADEGUNWA tẹ́fì mọ̀ pé ìyẹn ti yé lérí ibú ayé àtọ̀run ni. Allahu akbar kabira. Ọlọ́run wá fẹ́ mú Ṣèkíyù àti Sheikh Imran Eleha fúnra wọn. Ọlọ́run tó fẹ́ mú wọn ni Sheikh Imran Eleha náà fi láwọn ń pèpè wàhádà nínú ẹ̀sìn ìjẹ́ kan ṣo. Ọlọ́run ò fàbòsí, kò sì sí lẹ́yìn alábòsí. Baba Mudir Markaz hafizahullah wa ra'a, bàbá yìí pariwo tipẹ́tipẹ́ wípé ó sì ní gbogbo tẹ́ ń ṣe yìí, kẹ́ máa sọ pé àwọn kan jẹ́ kankan, pẹ́yìn lẹ dá tán, la tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa. Ẹ má fọra yín mọ́, ẹ má pàtàkì ara yín jù, gbogbo wa mùsùlùmí ni gbogbo wa. Èyí tẹ́nìkan bá ń ṣe tó kù díẹ̀ táàtó àbí tó ń ṣàṣejù onígùlúwù, òun ni ẹ sọ̀rọ̀ lé. Ẹ má kọ̀ndẹ́mù ìjọ kankan nínú ẹ̀sìn Islam. Ẹ má kọ̀ndẹ́mù ìjọ kankan nínú ẹ̀sìn Ìsìlámù. Bàbá Mudir Markaz sọ tipẹ́tipẹ́. Àfáà Imran Eleha ń bẹ lọ́kàn tí wọ́n náà kan ṣe ń gbà náà. Wọ́n dẹ̀ ti ń ṣe conference yóò pẹ́ díẹ̀. Ṣùgbọ́n gbà tọ́lọ́run fẹ́ tù di wọ́n ta wípé alábòsí ni ń pè ń tẹ́fẹ́ ṣe yìí, orí àbòsí lẹ́fẹ́ ṣe sí. Ọlọ́run wá tì wọ́n wá pèpè àti Sufi àti Tijaniya àti Kadiriya, ẹ má bọ̀, ẹ já sọ̀rọ̀ nípa ìjọ kan ṣoṣo. Àṣẹ Ọlọ́run fẹ́ tù wọ́n ta ni. Ló fi jẹ́ pé gbogbo tí èèyàn bá ń ṣe tí ò bá ti máa ṣe nítorí Ọlọ́run, àṣírí ó padà tú. Ẹ gbọ́, ló fi jẹ́ pé gbogbo tí èèyàn bá ń ṣe tí ò bá ti máa ṣe nítorí Ọlọ́run, yóò padà tú ẹ láṣìírí ta. Ọba Ọlọ́run ọba láṣìírí tá tú oníkálùkù síta ní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Tó sì jẹ́ pé àwọn alùsùnà wá jàmáà, àwọn ti dúró pé àwọn ò ní bẹ́ni tí ò bá kí ń ṣe alùsùnà ṣe. Wọ́n rí gbogbo àwọn tó kù ní alùbídíà tán rí gbogbo àwọn tó kù. Ìyẹn náà no expect kí gbogbo ẹgbẹ́ àwọn tó já alùsùnà wá jàmáà káwọn náà máa rí bẹ́ẹ̀, káwọn náà máa bẹ́ anybody ṣe. Àfáà Imran Eleha nípa ń pé àwọn rí pé gbogbo táwọn ṣe òṣì làwọn ń ṣe, àwọn gbọ́dọ̀ continue lọ báyìí máa pé gbogbo àwọn èèyàn ní ẹni tí ì ṣe mùsùlùmí pé àwọn làwọn dá tán. Àwọn gbọ́dọ̀ bẹ́ǹdì kíní díẹ̀, làwọn bá pé gbogbo èèyàn jọ nípa ẹja papọ̀ ká ṣe tó ń pè ní ìjọṣọ̀kanpọ̀. Ìṣọ̀kanpọ̀ ló bá wáyé, ló bá di pé ẹni pé àfàkóòdé Yunus náà bá takò ọ̀rọ̀ yẹn pé òṣì lẹ́ ń ṣe, oníbídíà lẹ́yìn náà, ẹ̀yin ṣe onísúnà. Ìyẹn ló wáyé, ló bá di pé Ṣèkíyù Ṣítù tó ti mọ̀ tipẹ́tipẹ́ wípé owó Ikoyi tá à ń pariwo ń gbà náà, tá a fáwa Imran Eleha tán lé fún kọ́kọ́, tí bá sọ̀rọ̀ sí wọ́n gbọ́ sámà, tí bá sọ̀rọ̀ sí wọ́n sì máa gbọ́ sámà. Èèyàn mélòó ni ò sọ̀rọ̀ tán gbọ́ sámà? Ta lọ́lọ́run ò gbọ́rọ̀ ẹ̀ sámà tẹ́lẹ̀? Ọlọ́run gbọ́rọ̀ gbogbo à ń sámà, kò kàn ní fèsì sí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ni. Irọ́,
básìkò bá tó ló máa fèsì sí pẹ̀lú gbogbo ìhàlẹ̀ yín gbà náà àṣẹ lórí àbòsí ni alazol àṣẹ lórí àbòsí ni wàláhì tàláhì tẹ́bà túbá díẹ̀ lèyí tẹ̀sí ń rí díẹ̀ lèyí tẹ̀sí ń rí túbá níta gbangba báyìí mo dalẹ̀ ilé kéwú àfáà mi mo dalẹ̀ ọmọ àfáà mi nígbàtí Kórèdé Yunus wá ń takò ìmúràn ẹlẹ́à àtàwọn alìsúnà ẹgbẹ́ wọn tó ń takò àfáà ìmúràn ẹlẹ́à títí lórí ọmọ ẹ̀rín rí rẹ̀ sí yẹn náà kí lórúkọ yẹn oníyàwó mẹ́ta ìyẹn náà ń takò àfáà ìmúràn ẹlẹ́à wọ́n wá ń ṣàdúrà fún àfáà wa Kórèdé pé Ọlọ́run bá jẹ́ kán dúró dáadáa lórí ọ̀nà ẹ̀sìn Ọlọ́run bá ṣe wọ́n máa ń kọ àwọn àdúrà ọ̀fọ̀ wọn náà báyìí nígbà tí àfáà ìmúràn ẹlẹ́à tán pè ń pé ẹjẹ́ àjọṣe ẹjẹ́ àjọṣọ̀kan ẹjẹ́ àṣeṣọ̀kan ibẹ̀ ni wàhálà ti dé wàhálà dédé bí ń pé Kórèdé Yunus òun wá bẹ̀rẹ̀ sí ní tákù ìmúràn ẹlẹ́à ń pé bídíà ló dálẹ̀ ó ní bídíà ni ǹjẹ́ jẹ́ mọ̀ ń pé tíyẹn ò bá wáyé tí conference tí ìmúràn ẹlẹ́à pè tí ò bá wáyé ẹ mọ̀ ń pé Kórèdé Yunus ò ní sọ̀rọ̀ sí ìmúràn ẹlẹ́à ń pé ní bídíà ni tóun ò bá dẹ̀ sọ̀rọ̀ sí Ṣèkíyù Ṣítù tó jó lórí burúkú àgbáyé tó ti mọ ọ̀dọ̀ ẹni tó wó dé sí tipẹ́tipẹ́ ṣe mọ̀ pé kò ní sọ kò sọ nígbà yẹn nítorí pé ń rí gbogbo wọn wọ́n jọ ń ríra wọn gẹ́gẹ́ bí onísúnnà kan náà tàlàlábòrò ẹ̀dá ó yẹ kí n lè sọ tẹ ò bá mọ̀ ó yẹ kí n lè sọ òun gangan mọ̀ pálábòrò lòun tàlàlábòrò ẹ̀dá ó yẹ kí n lè sọ Ṣèkíyù mọ̀ òun ló lórí burúkú ṣe rí àbòsí ó máa padà ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ nígbà tí Ṣèkíyù ń ṣe kíní tipẹ́tipẹ́ àwọn onísúfí àgbà fún màá kára mi kún onísúfí torí mi ìṣàlẹ̀ súnà wá jàmá ṣùgbọ́n máa ń lo tẹ̀sbà tẹ̀bó ní súfí là ń lo tẹ̀sbà ẹ máa bú wa Ọlọ́run pè wá sáké sínú al-Qur'an tàbá lọ wo Suratul Anfal bí verse 25 Ọlọ́run ní wa bismillahir rahmanir rahim wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khaffatan wa'alamu anna Allaha shadidul iqab Ọlọ́run ní ẹ páyà wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khaffatan ẹ páyà wàhálà kan tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ tán kò ní mọ lórí olórí ibú tó bẹ̀rẹ̀ kò ní mọ lórí olórí ibú tó dálẹ̀ ẹ páyà wàhálà yẹn o ẹ páyà wàhálà yẹn ṣùgbọ́n kò sí tó fà tán fi páyà wàhálà yẹn kí ni wàhálà náà nígbà tí Ṣèkíyù ń balẹ̀ onílé jẹ́ Ọlọ́run ní ittaqullaha wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ẹ páyà fìtínà kan wàhálà kan tó jẹ́ pé tó bá padà boomerang tó bá padà ṣẹlẹ̀ tán kò ní mọ lórí eléré ibú tí ń ṣe ibi tí mo ń darí ọ̀rọ̀ yìí sí kọ́lọ́run darí mi Ọlọ́run ní ẹ páyà eléré ibú kan tó jó ní fìtínà kan tó jẹ́ pé tó bá ṣe tán kò ní mọ lórí òun nìkan tó ń ṣe eré ibú yìí Ọlọ́run wá tẹ̀síwájú ó wá ní wattaqullaha wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa wa'alamu anna Allaha shadidul iqab Ọlọ́run wá ní kẹ́ mọ̀ wípé òun lè níbi ìfinijìyà o ìfiniṣẹ̀sín ìfẹniṣe yẹ̀yẹ́ Ọlọ́run lòun lè níbi ìwà yẹn tí ṣíṣe fẹ́yàn taqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa Ọlọ́run ní ẹ páyà fìtínà kan tó jẹ́ pé tó bá padà ṣẹlẹ̀ kò ní mọ lórí Ṣèkíyù nìkan nígbà tó ń send audio fún Ṣèkíyù ó wà mọ́ send ẹ̀ sẹ́yìn tẹ̀pẹ̀rẹ̀ ayé ní àfa àgbà àfa ẹ̀sìn ìmúràn ẹlẹ́à àfa ẹ̀sìn náà pè yín èèyàn kan wá send audio sí yín ẹni tó send audio sí yín tẹ́ gbọ́
ẹ̀yin mọ̀ ń pé audio tó send sí yín yìí lórí àbòsí ló send sí yín. Ẹni tó send sí lórí òdodo ló fi send sí pé kó mú dání pa àwọn fẹ́ wádìí òdodo yìí. Ó wá send sẹ́yìn lọ́nà àbòsí. Ẹ̀yin wá support ẹ̀ pẹ̀lú evil act ẹ̀yin. Ni topic mi ṣe jẹ́ never support any evil act in your life. Ẹ̀yin wá support Shekiyu Shitu tó send audio tó send fún lórí òdodo. Ẹ̀yin wá support ẹ̀ lórí àbòsí. Torí àbòsí ẹni tó send audio fún ló ṣe. Ṣùgbọ́n là ń pé ẹ̀yin fẹ́ ṣe ẹni tó mọ̀ lọ́dọ̀ ẹ̀. Ẹ wá gbà wọlé. Ẹ wá di ẹni tí ń bá a ṣe. Kó má bàa rí tí yín rò sáburú. Bá send audio sí ẹ̀yin náà bá gbà. Tẹ́yin bá fẹ́ ṣe bí àfáà gbà gẹ́gẹ́ bí àfáà rẹ̀. Àfáà ìmúrẹ̀lẹ́ tẹ́ bá fẹ́ ṣe ẹni ire ni. Kò sáburú ńbẹ̀ tẹ́yin bá pe àfáà JAMIU ADEGUNWA. Pé JAMIU ADEGUNWA mo gbọ́ audio kankan ẹnìkan send ẹ̀ sí mi. Ọ̀rọ̀ yóò rí báyìí o, báyìí lórí o, báyìí lórí. Ṣùgbọ́n bí ìgbéraga tẹ́ ní àfáà ìmúrẹ̀lẹ́ èmi ò ń búyàn ṣùgbọ́n òótọ́ lè máa sọ fún yín. Ó lè dùn yín o, ó dẹ̀ lè dùn àwọn tó tẹ̀lé yín, kò kàn mí. Mi ì mọ̀ láì dá kásò tọrọ fún yàn tó bá dùn ẹni ó dùn ẹ́. Ṣùgbọ́n níbi àbòsí àti bí ìgbéraga àfáà ìmúrẹ̀lẹ́ kò jẹ́ kán lè pe Ustaz JAMIU ADEGUNWA pé ẹ̀sìn ló ká ọmọ yìí lára, ẹ̀sìn ló ká àfáà yìí lára. Kì í ṣe pé ó ń kórìíra mi jẹ́ ń pè. Ẹ̀yin ò ṣe yẹn. Ẹ̀yin ò ṣe yẹn. Kátà sọ pé àwọn ọ̀pẹ ẹ̀yin nígbà táwọn ń sọ pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ máa bẹ́ o nígbà tẹ́ wá padà rí pé ọ̀rọ̀ yẹn kódà èèyàn lè máa sọ bẹ́ẹ̀ tí ò bá ti dárúkọ ẹnìkan torí gbogbo gbà yẹn ò dárúkọ anybody. Ṣùgbọ́n ńgbà tí ẹ̀yin á padà rí audio ṣe bóyá kẹ́ ti mọ̀ pé ọ̀dọ̀ yín ló ń takò ọ̀rọ̀ yìí sí, ló ń jùkọ̀ ọ̀rọ̀ yìí sí. Jẹ́ ń pe ẹni yìí kó lè mọ̀ pé mi mọ̀ ń pa kíní yìí o, ọ̀tọ̀ lẹ́ni tí owó ìdé sọ́dọ̀ ẹ̀. Ṣèbọ́lọ́run ló fẹ́ mú yín tẹ́ fi dá conference lẹ̀ tẹ́ ń pe Tijaniya tẹ́ ń pe Kọ̀dìríyà. Ọlọ́run fẹ́ tú àṣírí yín síta ni pé ká lè mọ̀ pé ẹ ti mọ̀ ti pẹ́ ń pé owó yìí dé sọ́dọ̀ ẹnìkan ṣùgbọ́n ẹjọ́ ṣe ní òkú òru wípé àwo ní gbàwo ń gbọ̀wọ́ báwo bá gbàwo ní gbọ̀wọ́ àwa tẹ́ àwa ya pẹ́rẹpẹ̀rẹ́. Àyè báwo ni máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn. Ẹ wá jọ gbára yín ní gbọ̀wọ́. Ẹ jẹ́ káyé mọ̀ di Lárúbáwá tí Dr. Mọ́làjà gbé wá tó padà dé pé owó tó ń fi lẹ́tà Daaru Naim kọ lórúkọ Ikoyi prison. Ẹ rí àbòsí tèmi rí ọ̀rọ̀ yìí. Ọ̀tọ̀ lé àwọn tó máa forúkọ wọn sí nǹkan fi kọ́. Ọ̀tọ̀ ni táwọn fẹ́ ṣe o. Ṣùgbọ́n kàn máa lo advantage pé àwọn kan ń jìyà nínú síjìnì nínú ẹ̀wọ̀n pé kán bá wọn ràn wọ́n lọ́wọ́. Ẹ wá headings pẹ̀lú lẹ́tà headed Daaru Naim. Nígbà tó wá dé tán tẹ̀dẹ̀ mọ́ ń pọ́n lo lẹ́tà yìí tẹ́yìn dẹ̀ ti mọ̀dọ̀ ẹni tó wó dé sí. Kí ló dé tẹ́ pé ẹni tí ọ̀rọ̀ ẹ̀sìn jẹ lógún ṣùgbọ́n kò sí tó fà á tán pé Ustaz JAMIU ADEGUNWA nígbà náà o. Àkọ́kọ́ agbára ń bẹ lọ́wọ́ wọn. Ẹlẹ́kejì wọ́n gbàgbé ayé al-Qur'ani. Tá bá lọ wo Suratul Maida verse 8 kọ́ ni Ọlọ́run sọ̀rọ̀ kan bẹ̀. Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu kunu qawamina lillahi shuhada'a bil qisti wala yajrimannakum shan'anu qawmin ala ta'dilu i'dilu huwa aqrabu taqwa wattaqullaha innallaha khabirun bima ta'malun. Àbáwá ìmúrànlẹ́ wọ́n gbàgbé àyà yìí ni tọ́lọ́run fi sọ pé ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́jọ́ nígbàgbọ́ òdodo kunu qawamina lillahi shuhada'a bil qisti gbogbo tẹ́ máa ṣe ẹjọ́ jẹ́ nǹkan tó jẹ́ kíni ẹ dúró dídí lórí ojú ọ̀nà Ọlọ́run bil qisti ẹ dúró dídí o ẹ máa ṣe jẹ́rìí pẹ̀lú dúró dídí lójú ọ̀nà Ọlọ́run o wala yajrimannakum shan'anu qawmin ala ta'dilu. Ẹ má jẹ́ kí ìkórìíra àwọn ìjọ JAMIU ADEGUNWA
ẹ má jẹ́ kí ìkórìíra Jamiu Adégúnwà, ẹ má jẹ́ kí ìkórìíra àwọn ọmọlẹ́yìn ẹ má jẹ́ kí ìkórìíra bó ṣe máa ń sọ̀rọ̀ kó wá di pé ẹ fi di ẹni tí ò ní ṣe déédéé pẹ̀lú ẹ̀. Déédéé tó yẹ kẹ́ ṣe pẹ̀lú Ustaz Jamiu Adégúnwà, ó yẹ kẹ́ wò láàrin pé ẹ̀sìn ló jẹ ní lógún. Ayé kọ́ ní ń wá pẹ̀lú tó ń ṣe. Àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ lè lé o, ó sì lè máa ká yín lára, ṣùgbọ́n tá àgbàlagbà àfà tó bá ṣe làákàyè á mọ̀ pé ẹ̀sìn ló jẹ ọmọ ìlógún, ẹ̀sìn ló jẹ àfà ìlógún. ẹja pè, ẹja sọra wálẹ̀, sọra yín lẹ̀ náà, àìsọra yín lẹ̀ náà lẹ bá débi pé ẹjẹ́ nǹkan àyà yìí tán. Ọlọ́run wá sọ pé wàtákùlá, Ọlọ́run ní ẹ má bínú ìdìlú, Ọlọ́run wá ní ẹ ṣe déédéé pẹ̀lú wọn, ẹ má torí ìkórìíra àwọn ẹgbẹ́ wọn kẹ má ṣe déédéé. Déédéé tó yẹ kẹ ṣe tẹ́lẹ̀ ni pé kẹ pè nígbà tẹ rí ọ́díò yẹn lọ́nà àbòsí tán sẹ́ǹdẹ̀ sí yín, táwọn ò sì mọ̀ pé ẹni táwọn sẹ́ǹdẹ̀ fún kó tọ́jú ẹ̀ ó ti sẹ́ǹdẹ̀ sẹ́yìn, gbà tọ́díò dọ́dọ̀ tí yín, ó yẹ kẹ pèrú ẹ̀ níbẹ̀, kẹ wá sọ fún pé ohun tó ń sọ yẹn èmi ò mọ̀ ń pa ẹ̀ o, ọ̀dọ̀ ẹni báyìí lówó dé sí o, kì í ṣe mi o, ṣùgbọ́n ẹ̀yin ò fẹ́ tú àṣírí ẹni náà ńgbà náà, tẹ̀sí mọ̀ ń pọ́n tó ń ṣàbòsí. Ọlọ́run wá parí àyà yìí pé ìdìlú ẹ ṣe déédéé o, ó wà kíra àbọ̀tẹ́kùwà, òun ni tó súnmọ́ ìbẹ̀rù Ọlọ́run o, wàtákùláhà. Ọlọ́run tó wá tẹ̀síwájú ní ẹ̀páyà Ọlọ́run, àìnípáyà Ọlọ́run àfáwà ẹ̀mọ̀rọ̀ ẹ̀ lẹ́hà tó jẹ́ pé ìpáyà èèyàn ẹ̀páyà Ọlọ́run àfáwà ẹ̀mọ̀rọ̀ ẹ̀ lẹ́hà ń gbà náà, èèyàn lẹ́páyà, ẹ̀páyà Yunus Akorode, ẹ̀páyà àwọn tí ó pa yín pọ̀, ìjọ tó pa yín pọ̀ lẹ́páyà, ẹ̀páyà Ọlọ́run. Inna Allah khabiru bima ta'malu, nítorí Ọlọ́run ọba ó mọ̀ nípa ọgbọ́n tẹ́ ń ṣe, yóò sì tù, òun ló wá ń tún sìn, òun ló ń tún sìn. Torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ẹ̀yin ò ní support irú Sheikh Yushitu tó send audio sí kẹ́yìn máa bá ṣe. Ṣé Sheikh Yushitu mọ̀ ń gbà náà gbọ́dọ̀ Yunus lówó dé sí? Kí ló dé tí ò sọ? Ìgbà tó rí pa àárín yín ò dàrú, àárín yín dán, sọ̀rọ̀ síra yín, búra yín, pera yín nìkan, pera yín kèfèrí, pera yín lóní bídíà. Jàmáà Ahlus-Sunnah wal Jamā'ah, Ahlus-Sunnah wal Jamā'ah, assalamu alaikum, assalamu alaikum, assalamu alaikum. Àlàmọ́jú, àwọn àlàmọ́jú tẹ́ ń tanra yín, àṣẹ ìgbẹ́ǹbẹ́ ń di gbogbo yín, àṣẹ di yín ò mọ́, àṣàbẹ́ yín, àṣàbíà yín rùn, àṣàbíà gbogbo yín rùn. Ẹ wá gbóhùn àbí ara yín sìn, ẹ wá ń pariwo síta pé àbí alágbájá rùn o, nígbà tó wá gbọ́n pé wọ́n ní àbí ẹnìkan rùn sí. Ṣèkíyù tó wá jẹ́ olùgbèjà yín, òun wá jáde, kò gbọ́dọ̀ má jáde, gbà tó jẹ́ pé Ọlọ́run ti sọ, ẹ páyà fìtínà o tẹ́nìkan bá ń ṣe. Láti ìgbà tí Ṣèkíyù ti ń bọ́ àwọn àgbàlagbà tó ń jálulé onílé, gbogbo yín lẹ jókòó tì lẹ ń sọpọ́tì ẹ̀. Kórèdé Yunus òun náà jókòó tí ó ń sọpọ́tì ẹ̀. Ṣèkíyù ń ṣe gbogbo ẹ̀ ń gbà náà. Hakeem Kutubi ìyẹn náà ń sọpọ́tì ẹ̀, ìyẹn ẹlẹ́nu bí bẹ́ bí ẹnu ajá yẹn tó mú aṣọ tó ń dà borí, èmi ò mú aṣọ òfò tí gbogbo yín tẹ̀ ń dà borí kiri. Ẹ ṣáà ń fẹ́ kí Saudi locate yín náà ṣá, ẹ̀ ń daṣọ borí kiri. Àwọn èèyàn Ọlọ́run táwa mọ̀, ẹ jẹ́ n tún sọ, àwọn èèyàn Ọlọ́run táwa mọ̀ tó jẹ́ pé nípìnlẹ̀ wọn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run bẹ takwa Allah ni ìmá faṣọ sórí wọn tó máa ń ṣe, òun ni bàbá wa Kamaluddin Al-Adabi. Ṣé ní gbogbo àwọn tó pẹ̀lú Ahlus-Sunnah wal Jamā'ah tẹ́ẹ̀ máa rí tán máa dé nǹkan sórí yẹn, irọ́ náà ń pa o. Wọ́n fi ń sígbà Saudi Arabia ni, nítorí mọ̀ ń pa àwọn tó wà ń bẹ̀, nítorí máa fi ń dá àwọn jàmáà mọ̀, Ahlus-Sunnah wal Jamā'ah ẹgbẹ́ wọn mọ̀, tó fi ń dá wọn mọ̀ ní ẹni tó bá ti ń gbé aṣọ sórí, tó bá ti ń gbé bí kí náà ń pe aṣọ, kí náà ń porúkọ aṣọ yẹn náà, ẹni tó bá rántí orúkọ ẹ bá mi táìpọ̀ ẹ̀. Àwọn tó bá ti ń de sórí bẹ́ẹ̀, wọ́n ti mọ̀ pé àwọn náà máa ń gbà ní Ahlus-Sunnah wal Jamā'ah. Ó wà jadid, ọmọ tuntun lélẹ́yìí, ẹni tuntun ni, ó ti dẹni tó tuntun rádaràda. Ẹ gbọ́, Ahlus-Sufi gangan la Ahlus-Sunnah.
alùsùnà wal jamaa àwọn gangan ló ní bídíà ẹ gbọ́ àwọn ní súfì gangan lẹni tó jẹ́ alùsùnà ṣẹ̀rí ẹ̀ tó pè rẹ̀ ní alùsùnà wal jamaa àwọn gangan ló ní bídíà ó dijọ́ tẹ bá gbà pé kulluna alùsùnà wa kulluna alùbídíà ẹ tó máa nísinmi náà ní máa pè yín lálùbídíà mọ́ torí láyé ànábì wa Muhammad kò sí ní tó ń jẹ́ alùsùnà wal jamaa láyé ànábì wa Muhammad tọ̀bán ni ok kì í ṣe tọ̀bán ni o aṣọ yẹn ni o kì í ṣe sábàkà tó máa ń dé o aṣọ tó máa ń dé sórí ṣé tọ̀bán náà ń pè ní èmi ò mọ̀ tó ń pè èmi dẹ̀ á rí tàwọn ti Saudi tí wọ́n máa ń fàìn ṣe bí Hakeem Kutubi ọ̀rẹ́ ni advice ẹ̀ irú èwo ló ń gbé sórí yẹn ó wá dàbí àwọn ìyá alásàlátù tó ṣẹ̀ṣẹ̀ dé látàsàlátù tó kàn jù sórí wọ́n fẹ́ máa tata lọ má ṣe o kò dáa kíyàn fẹ́ máa pàtàkì ara ẹ̀ bákan ó máa ń padà dẹ́lẹ́tẹ̀ẹ́ ni máa daṣọ borí kiri irọ́ ń parọ́ fúnrọ́ orin kọkọrin mo kọ ọmọrún orin yẹn mi gbọ́ orin dáadáa gbà tí mo kéré nígbà tí mo wà lọ́dọ̀ àǹtí mi àwọn ní fújì wà wájú wa báyìí ni tó ń ta kẹsẹ̀tì mo rí tọ́ndà akọrin ó ní irọ́ ń parọ́ fúnrọ́ irọ́ ń parọ́ fúnrọ́ irọ́ ń parọ́ fúnrọ́ ooo irọ́ ń parọ́ fúnrọ́ ṣe gírí fẹ́ ṣe ẹ̀sìn olóhùn fẹ́ wo òkun omi agbada lágbàlúgbó láńlá ṣòrògiri fẹ́ ṣe ẹ̀sìn olóhùn fẹ́ wo òkun lágbàmílà. ìwọ náà ṣe bí ẹni tí ò gbọ́rin yẹn rí olóhùn irọ́ lẹ̀ ń pa ẹ̀yin náà ń gbọ́rin ẹ máa tan ayé ẹ má gbọ́rin ẹ má ṣe kinní kan ẹ má ṣe bí àní ẹ sọ fáwọn èèyàn ẹ má mú nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹ má lérò pé nǹkan mi lè ṣe yín yàtọ̀ sí tọ́lọ́run bá fi ṣe yín ntọ́ ń pè ní tàwíìdì ni tàwíìdì gbọ̀rọ̀ gbùdù lẹ́yìn ń gbé wá tàwíìdì òye púpọ̀ nù yín yẹn pọ̀ pera iná alùsùnà wal jamaa ni ṣé tàwíìdì bá yé yín ṣé Dr. Sharafu irú ẹ̀ ṣó yẹ kí irú tiẹ̀ máa pariwo pẹ́ nìkan fẹ́ pẹ́ tẹ́ bá pa mí ta ni ń pa ẹ́ ẹnìkan ń pààyàn Ọlọ́run ọba ní ń pààyàn Ọlọ́run ti sọ ó ní àyà yìí ni pé ǹdẹ̀fẹ̀ rántí àyà náà man kana li nafsin an tamutu illa bi iznillah sẹ́dá kan ti ń pààyàn kò sẹ́nìkan tí ó kú àfi pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ẹ̀rọ lálẹ́ sinimá ẹ̀rí pẹ́ ti tú àṣírí ara yín sáyé dáadáa ṣùgbọ́n pírọ́blẹ́mù kan ni pé àwọn tó ń tẹ̀lé yín ò ní làákàyè wọ́n ń tẹ̀lé yín pẹ̀lú ojú fífọ́ ni torí tí n bá ń tẹ̀lé yàn pẹ̀lú làákàyè for example gbà tí mo kọ́kọ́ ń gbọ́ comparator tó pèrè ní Yusuf Adépọ̀jù mo ń tẹ̀lé pẹ̀lú làákàyè gbà tí mo ti rí tó ti ń ṣèṣekúṣe mo jálẹ̀ tí mi ò ń sọ̀pọ́tì yẹn pẹ̀lú afọ́jú mo ní làákàyè tèmi tí mo ń rò tí má dẹ̀ ti rí gbá eléyìí tó wúlò jù lè lọ màá tó súnmọ́ eléyìí padà mo fi rí mo ojú mi fi là mo fi rí gbá Ustaz Jamiu Adégúnwà àwọn tó kẹnu ju ìwọ Yusuf yìí lọ tó bá máa kú lọ́ọ̀kù táwọn sọ̀pọ́tà bá máa yàwèrè náà máa yàwèrè kò kàn mí wàláhì Ustaz Jamiu Adégúnwà wọ́n dàbàjẹ́ wọ́n tún gbó lórí ọ̀rọ̀ comparative yìí mo fẹ́ ti rí wọn gan nílẹ̀ Yorùbá ẹ gbàgbé tẹ́gàn bá wà mí ẹ yọkùrò ká tún fi kún kò sírù Ustaz Jamiu Adégúnwà tó bá di ọ̀rọ̀ comparator ta ló mọ báìbù mélòó ní ló mọ báìbù mélòó lẹ́yìn mọ̀ eléyìí máa wá báìbù jáde pé ẹ̀yin gan ẹ ní expect ẹ bóyá ṣàlàyé ayé Paul ń gbà náà nínú báìbù mélòó ní ló lè ṣàlàyé irú ẹ̀ ẹjá gbàgbé tẹ̀gùn ẹjá yọ kúrò níta bá rí làá máa sọ ẹ gbàgbé. Mọ̀lúdù nàbí ló ń lọ yìí ẹ ti takò yẹn títí ẹ̀yin àbá kódà ẹ ṣe mọ́lúdì kẹ́ wọnú Ramadan gbẹ̀ ẹ̀ tó bá máa kú nǹkan yọ̀ kan tẹ́ ẹ̀ bá ti sọ mọ́lúdì èmi á sọpọ́ títí máa fi kú ni mọ́lúdì nàbí yìí èèyàn ò ní débẹ̀ kó máa lọ sọ ń pa nàbí jọ́ lọ́hùn ó ti tán
la ilaha illallah náà làlọ́ ń sọ ń bẹ̀ a sì lọ ń ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam aṣọ àṣàlátù fún a sì pàtàkì àwọn àáfà tó jẹ́ ká mọ pàtàkì ànábì bí Sheikh Adam bí Sheikh Ibrahim Niyas bí Sheikh Ahmad Tijani gbogbo àwọn ẹni yìí náà lọ́n ti kàfàrà tán gbogbo àwọn jàmá alùsùnà wá jàmá yìí gbogbo àwọn ẹni yìí náà ti kàfàrà tán ti ní wọ́n ń ṣe mùsùlùmí èmi wàá mọ iye èèyàn tó fẹ́ kù tó fẹ́ jẹ́ mùsùlùmí gan lọ́dọ̀ yìí gbàtẹ́ ìpáyà ọlọ́run ìpáyà àwọn tó ẹ lọ jẹ́jẹ́ fún òun lẹ́ ń páyà iṣẹ́ wọn lẹ́ ń jẹ́ ẹ rí pé púpọ̀ yín gan ẹ fáìn lójú ẹ fáìn ẹnìkan tèmi rí tó fáìn díẹ̀ nù òun làfà lẹ́gbàá ó fáìn àìmọye ìgbà ní Ṣẹ̀kíyù tó ti fi àfáyàn ṣe ẹ̀yẹ ó ló ń ka Kùránì bí ara Ṣáínà ẹ bá ń bi òun báwo lòun ṣe ń kà òun kà bí ara abo òun kà bí ara Ìgbèrà ìlérí bú alóhùn mọ̀ ń fi Kùránì òun fún Kùránì lẹ́sẹ̀ ni òun mọ̀ ń dẹnu rú fálù Kùránì ẹ bá ń bi èyí tí ò mọ̀ dẹnu rú fún kọ́ tó bá mọ̀ dẹnu rú fún Kùránì ṣé ó tún mọ̀ dẹnu rú fún àdìsí ẹ bá ń bi tí ó tún mọ̀ dẹnu rú fún àdìsí náà Surely me. Táyé kì í sì tún ọ̀gá onírà tí wọ́n tàbí ẹlùbá ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò ẹgbẹ́. Oye tó àfà ó ṣe kò ní bàjẹ́ fún ẹ tí o ti bá ti dórí ọ̀rọ̀ ẹ̀ ó yẹ ká já sí ká jẹ́ ká mọ̀ pé lérí bú ọmọ ni lérí bú ọmọ ni gbogbo ẹni tó bá sì bá ṣe ìrí bú padà kọ́ńtọ̀n ṣẹrẹ́ ni tó bá ṣe térí bú báyìí tí kàn ń sìn ọlọ́run ò ní kí eré ibú ń bẹ láyé tiẹ̀ ni ṣùgbọ́n térí ibú bá bẹ láyé ẹ̀ tẹ́lẹ̀ tó bá ilé bá Saheed ṣe ayé ó tètè rí eré ibú ẹ̀ afáwà ìmúra ilẹ̀ à ń sìn àwọn òṣòrí ibú láti ilẹ̀ ayé wọn èèyàn rí lẹni tó bí wọn bàbá rẹ̀ ni bàbá tó bí wọn ẹ gbọ́ bàbá rẹ̀ ni bàbá tó bí ìmúra ilẹ̀ à àwọn náà kàn lọ ṣe mistake lọ́rin pàdé lérí ibú Ṣẹ̀kíyù sí mo mọ̀ pé àwọn náà padà ṣàgbákò wọ́n padà realize pé lérí ibú làwọn ilé tóun lọ ń bá ṣe ìyẹn Ṣẹ̀kíyù sí tù yìí ṣùgbọ́n ó ti pẹ́ láti lè yọra wọn ló fà á tẹ́ ẹ̀ lè gbọ́ kí Sheikh Imran Eleha kan against Ṣẹ̀kíyù publicly wọ́n máa tù wọ́n máa bà wọ́n máa tù ní wọn ò ní lè bu ẹ gbọ́ wọn ò ní lè bu adúpẹ́ fọlọ́run o ọlọ́run padà sọ ẹkún wa nígbà tí Ustaz Muhammad Jamiu tán lọ sọ́dọ̀ Imran Eleha ń gbà náà tí ń léfù kọ́kọ́ sí wọn tí ń halẹ̀ ẹtú gbọ̀ngàn rẹ̀. tí n bá fi wí kíní kan wàláhì tàláhì láti sánmà yóò ṣe mọ́ la. ẹgbẹ̀lẹ́ kánsílọ̀ ọlọ́run lórílẹ̀ ọlọ́run ó ṣàforíjì fún yín tẹ̀sọ̀rọ̀ ayé di kánsílọ̀ ọlọ́run lórílẹ̀ tẹ̀sọ̀rọ̀ ayé di ẹni tó jẹ́ ń pẹ́ ẹnìkan lẹ́ ń sọ̀rọ̀ tọ́lọ́run ń gbọ́ láti sánmà àní púpọ̀ ní ẹ̀ mọ ẹni tó ń jẹ́ Ustaz Jamiu Adégúnwà kò dẹ̀ sí tó fà tẹ́ ẹ̀ mọ̀ wọ́n ẹ ti gbàgbé ìpìlẹ̀ àwọn baba tó bí yín ẹ ní ìjòkó tíyàn fi ń wò yàn dáadáa pé ẹni ọlọ́run lẹ́ni ṣèbí gbogbo eléyìí náà tẹ̀sí ń gbà náà ló mú agùnmáni Yusuf Adépọ̀jù ló fi wá sọ́dọ̀ yín tóun náà wá ń sọ wóróworó ń gbà náà ń gbà àwọn baba wa ló bá ní baba wa kìnìún kan bò ń tẹ́míà ẹni tó bá ti lóun ní bá wọn ṣe àníjọṣepọ̀ ẹjọ́ kí ló lè kánú tíra wọn kí ló mọ̀ nípa wọn kí ló mọ̀ nípa wọn púpọ̀ nínú yẹn sì fura ẹ̀yin tẹ́ bá ti ń bá Jamiu Adégúnwà jà ìbẹ̀lẹ̀ ti máa róhùn ṣùgbọ́n wá ń rí léyìn àárẹ̀ kò sí wàhálà ọlọ́run ọba tí kì í jẹ̀yàn gbé kò ní jẹ wá gbé a máa fún ní kálukú lẹ́sàn gbogbo tó bá ṣe accordingly nígbà tẹ́yìn tóun rí pé ntẹ̀ ṣe fún Jamiu Adégúnwà gbà náà òun rí lẹ́ni pé ẹ fi Jamiu Adégúnwà ṣe lẹ́sìn ni òun rí ní ìrí pé ẹ ṣe yẹ̀yẹ́ Jamiu Adégúnwà ní tó fóun náà ní courage láti wá àbí ẹ ṣe invite ẹ̀ tó fi wá wọn kì í invite irú àwọn ẹni bẹ́ẹ̀ ibi tí aburú bá wà làwọn máa ń fẹ́ a sì sọ fún títí la tufsidu fil ardi ẹ jáwọ́ ní òṣìkẹ́ ẹ máa balẹ̀ jẹ́ a ní irọ́ o inna nahnu muslihun a ní irọ́ olùtún kan ṣe làwọn jẹ́ reformer làwọn jẹ́ o
àwọn reform gbogbo nǹkan ni o ẹ wá jọ àbòsí wá jọ pa yín pọ̀ àbòsí yẹn wá ń bá yín jẹ́ àfa ìmọ̀ràn ẹlẹ́à advice mi fún yín lélẹ́yìí èmi ò sì gbàdúrà kẹgbà torí tẹ bá tètè gbà Ọlọ́run tètè foríjì ṣùgbọ́n tẹ bá tètè gbà ẹ̀sìn yín tún sì máa jáde ṣùgbọ́n tètè gbà ló máa pè yín àkọ́kọ́ ṣẹ̀rí lè Sheikh Adam tẹ̀tì torí pé ẹ̀yin jẹ́ bákan tẹ̀tì lérò pé ẹ̀yin arrive tẹ̀tì lérò pé Ọlọ́run ti kẹ́yìn gbàtọ́ Ọlọ́run ti kẹ́yìn tán ilé yìí ò jọ kankan lójú yín mọ́ ẹ lọ páyà Ọlọ́run ìpáyà Ọlọ́run lèèyàn máa fi ń ṣe nǹkan tí ò ní bẹ̀rù táwọn èèyàn máa ṣe fún mo mọ̀ pé tẹ́ ń bẹ̀rù ti pẹ́ náà ni pé káwọn èèyàn máa pè yín lóní bídà wọ́n dẹ̀ ti ń pè yín bẹ́ẹ̀ ti pẹ́ kò kàn hàn ni ṣùgbọ́n nísìn ó hàn kò sí tó fà tó ṣe hàn Ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ àṣírí owó kò yí tá à ń wá ń gbà náà Ọlọ́run padà jẹ́ ká rí ibi tó dé sí àdúpẹ́ ẹni tó wò kò yí dé sọ́dọ̀ ẹ̀ bàbá ń wojú ẹ̀ náà ń gbà mí kò fáyìn lójú ìbára àwọn èèyàn tó dúdú ẹ wo bàbá agbára omi ẹ wo bàbá yẹn ṣe dúdú tó ń dàgbà tó wọ́n dẹ̀ tó ń dán mi ìmọ̀ bí ẹ máa ń ṣàkíyèsí lára bàbá yẹn mi ìmọ̀ bí ẹ máa ń ṣàkíyèsí lára bàbá agbára omi mi ìmọ̀ bí ẹ máa ń ṣàkíyèsí bàbá yẹn ṣe dàgbà tó yẹn tó máa ń sọ̀rọ̀ ojú ẹ̀ tó ń dán torí inú ẹ̀ mọ́ ẹ wo bàbá wa ẹlẹ́hà bàbá wa kí lórúkọ náà o bàbá àfà ńlá orí bàbá yẹn ṣe dàgbà tó ó dẹ̀ ṣe ń dán lójú ó sọ̀rọ̀ àwọn lẹ̀ fún Sheikh Mudiru Markaz kan náà sọ̀rọ̀ àwọn lẹ̀ fún bàbá wa Adam Abdallah lè lórí náà sọ̀rọ̀ àwọn lẹ̀ fún ṣùgbọ́n èyí ti dé láti ibi tẹ́tí lọ kéwú tó kún bọ̀ ẹ wá kó gàrú ìgà ẹ wá kó style sáṣọ ẹ wá lè jẹ́ bákan ẹ lè jẹ́ bákan ẹ̀yin ti pàtàkì ara yín kò sẹ́ni kankan tó jọ nǹkankan lójú yín mọ́ ní tó fà tọ́lọ́run ṣe ń tú àṣírí nìyẹn ẹni bá ń ṣe sàárà dáadáa táburú bá fẹ́ kàn Ọlọ́run ó gbè fún wọn ní Ọlọ́run dẹ̀ yọ ọ́ bẹ́ẹ̀ mọ́tò yẹn bá gba sàárà tó ń ṣe ló pọ̀ o sàárà tó ń ṣe ló pọ̀ o yé Ọlọ́run o ládùúrà àwọn tálẹ́sílẹ̀ tí kan Ọlọ́run nìkan lọ́lọ́run yọ sàárà tó ń ṣe ni o àbí sàárà àwọn bàbá ẹ̀ ṣẹ̀rí ẹni tọ́lọ́run bá ní káwọn bàbá ẹ̀ ṣe sàárà dáadáa lórí ẹ̀ tó bá lọ táburú bá tètè kàn sàárà yẹn ṣe ń ṣiṣẹ́ ni o ìjọ táburú bá kàn sàárà àwọn bàbá ẹ̀ ti expire ṣùgbọ́n kò ní kankan tóun gangan ṣe nílẹ̀ la ṣe máa ń pariwo ká jẹ́ ni tá a máa ṣe sàárà afáìmùrán ẹlẹ́yà ṣẹ̀rí gbogbo conference tẹ́ ń pè yẹn Tìjàní àtẹ́ ń pè pọ̀ Kọ̀díyà àtẹ́ ń pè pọ̀ ẹ̀ sì ń tanra yín ni o torí kò yá àwọn èèyàn ní peace ló ti ń pè é sí irọ́ o kò tí ì pé peace lórí àbòsí sì ni peace tó ń pè yẹn wọn ò tí ì pèpè tọlọ́hun gangan ìpèpè tó ń pè yẹn wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ yin ẹni tí Ọlọ́run ọba kọ́kọ́ fi sí lẹ́nu kó sọ náà lára ẹ̀ náà nìyẹn ìgbà tí bàbá Mudiru Markaz ṣàìsàn ǹjẹ́ tẹ̀ gbéra ń gbẹ́bẹ́ lọ́wọ́ wọn rí kátẹ̀níkẹ́ gbéra lọ́wọ́ wọn ó ti jìn jù ǹjẹ́ yìí tẹ̀ sọ ní alúkọ̀ yín rí kọ́lọ́n bá ṣàlàáfíà ara fún bàbá Mudiru Markaz torí ẹ̀ páyà Ọlọ́run ìpáyà ìràn lẹ́ ń páyà ẹ̀ ń páyà àwọn tó wà lálùkọ̀ yín àbí àwọn olówó yín bẹ̀ kọ́ máa lọ kọ́ máa sọ wọ́n afáyà wọ́n ti mọ̀ pé ẹ̀ páyà Ọlọ́run ìpáyà ìràn lẹ́ ń páyà àfáìmọ̀ràn ẹlẹ́à ò tọ̀rọ̀ kò gbọ́dọ̀ korò láti sọ fún yàn kò sì gbọ́dọ̀ le láti lè gbọ́ fẹ́ni tó bá lóòótọ́ ọ̀rọ̀ gbọ́ èyí tó bá jẹ́ bí ọmọ yín tẹ́ bá bí ẹ lè bírù mi lọ́mọ ẹ̀gbọ́n mi lẹ́ máa jẹ́ mo mọ bàbá tó bí èmi mi dì ti lẹ́gbọ́n tó ju 55 years lọ so ẹ gbàgbé ẹ mo kọjá ẹ̀ ń tẹ́lẹ̀ bí lọ́mọ ìsídà kí n jábúrò yín mo lè jẹ́ bí kejì àbí kẹta nínú àbúrò yín torí 40 làá náà ń wò lọ́ọ̀kan yìí ẹ gbọ́ àwa bá advice yín kò yẹ ká kó pọ̀ jù fún yín láti lè gbọ́ àwọn ò ní bú yín eléri ibú tẹ̀ ń bá ṣe ìyẹn ló máa ń ṣépè fáwọn yẹn àwọn ò ní ṣépè fẹ́yìn
tora wa mọ ìpìlẹ̀ bàbá tó bí ẹ̀yin, bàbá rẹ̀ ló bí yín, bàbá rẹ̀ tó bí yín ò ti ṣàbòsí sí ilé Sheikh Adam ló fi rán yín náà lọ bẹ̀ kẹ́ lọ gba mímọ̀ ń bẹ̀, ṣùgbọ́n ẹ̀yin ṣe tán ń bẹ̀, ẹ̀yin torí pé nǹkan kàn yín àbẹ́ torí pé ẹ ti jẹ́ nǹkan lẹ́yìn náà wàá fẹ́ máa sọ̀rọ̀ sí ilé ibẹ̀ tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ lọ ṣàtúnṣe o kó tó pẹ́ jù, torí tó bá pẹ́ jù àṣírí yín sì pọ̀ tí ó tù. Ṣé mọ̀ ń pẹ́ lọ sí ilé Sunday Igboho kí lẹ bá lọ bẹ̀, gbogbo yẹn náà sì wà lẹ̀ o, àwọn ayé sì máa tu, kò ní wá látẹnu tèmi. Èrò fúnra ara yín báyìí àtàwọn ọ̀ràn yín tẹ́jọ wà papọ̀ lẹ́pẹ̀rẹ̀ alálùsùnà wá jàmá lẹ́ padà túra yín, lẹ́ bá túra yín tán àwa bá yín fi núktọ̀ sí àbá yín kan mọ́lé, àṣìkí ni àbá yín kan mọ́lé. Kò sẹ́nìkan tí ó bá ṣe kí yóò ṣe tí ò ní padà sórí ibú láyé. Ìwọ tó ń bá ṣe Ọlọ́run níjọ́ tètè fílẹ̀ kọ́lọ́n ba lè tó àṣírí ìwọ náà, ṣùgbọ́n máa advice ẹ kó kúrò lọ́dọ̀ ẹ̀ kó túbà. Ṣòro èmi làwọn Yusuf tó ń bá ṣe oníyàwó mẹ́ta ẹ̀rí pa àwọn yẹn náà wọ́n ti fi style ń jìnnà sí, ṣẹ̀rí pọ̀rọ̀ wọn ń takora wọn sì ọ̀rọ̀ wọn ń takora wọn. Kórèdé Yunus àwọn kan support òun, Imran Eleha Sheikh yìí ń support ẹ̀, kò sí ní tó fà ó, ní tó sì pa wọn pọ̀ ni o. Ṣẹ̀rí mi làwọn Kórèdé ní Yunus àwọn Yusuf Adépọ̀jù kankan wọ́n support yẹn, wọ́n support Imran Eleha mọ́. Yusuf ti gbàgbé pé òun lọ sọ́dọ̀ Imran Eleha nígbà tí ó ṣe bí ẹni tí ó ń halẹ̀ mọ́ JAMIU ADEGUNWA náà nígbà tó ń lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹ̀, torí pé kí ni ibi tí nǹkan bá ti ń dàrú lòun máa ń fẹ́ràn láti máa lọ, ìyẹn Yusuf Adépọ̀jù. Ṣẹ̀rí oníyàwó mẹ́ta ń tiẹ̀ ìyẹn ọ̀tẹ̀ jẹ́ nǹkan kan nínú ayé náà tó máa jẹ ló ń wá kiri. Òun tiẹ̀ òun support Akórodé nítorí pé kí ni òun rí tí àfáwà Imran Eleha ṣe gẹ́gẹ́ bí bídíà táwọn ọ̀dẹ̀ lè ṣe láti lè bá ẹni tó bá jẹ́ onísúfì ṣe. Olódo làáfà tó bá jẹ́ pé ó ń bẹ̀rù láti sọ pé ẹni tó ń kọ́ ní mímọ̀ kó lọ gbọ́ nǹkan mi lọ́dọ̀ ẹlòmí, olódo ló ń tọ̀ òun. Ẹni tó bá ṣe rí tẹ́ bá kọ́yọ̀ mímọ̀ free òun tọ̀ òun jẹ́ kó tún lọ gbọ́mọ̀ níbòmíì. Ṣé ìwọ ọmọ tí wọ́n kọ ni o ṣúọ̀n tí wọ́n kọ ni, tó bá ṣúọ̀n tó kọ ò ní máa bẹ̀rù pé bóyá ó fẹ́ gbọ́rọ̀ mi lọ́dọ̀ àwọn ẹlòmíì, ò ní máa bẹ̀rù. Ọlọ́run bá ṣe dáadáa fún àfáwà oníkùránì, wọ́n yanjú àwọn ọ̀rọ̀ kan lánàá yẹn, mo kàn ń gbọ́ mo kàn ń rẹ́rìn ni nígbà tí àfá Kórèdé sọ pé gbé tírà àwọn àfá ẹ àti tírà àwọn àfá tiwa ká lọ sí orí rédíò kí n gbé tàwọn àfá tèmi fún ẹ kí wọn náà gbé tàwọn àfá tìẹ fún mi kájọ káwọ ẹni tí wọ́n máa ṣépè fún, káwọ ẹni tí wọ́n máa ṣépè fún. Mo ní àfá yóò mọ̀ bá rẹ̀, àfá yóò mọ̀ bá rẹ̀. Bá jẹ́ ká gbé àfá àwọn àfá ẹ̀ jáde, á gbé àwọn tírà àfá ẹ̀ jáde, ó mà ní láìkẹ̀ ṣé bùn tèmi alábẹ́ gbé tírà ẹ̀ jáde lọ sí rédíò náà ní ṣépè fún yàn. Tí àwọn kí ló ń pè é tírà bùn tèmi alábẹ́ gbé jáde náà ní ṣépè fún yàn. Ṣé tírà àwọn yẹn la máa gbé jáde náà ní ṣépè fún wa, tọ́ ní jùkò fún yàn dandan. Irú Sheikh yìí tún ilẹ̀ wá sọ di mufti tí tó ń control. Èmi wàá mẹ́rin tó fẹ́ gbà yín lẹ̀ lọ́wọ́ ẹ̀ báyìí o, adúpẹ́ fọlọ́run. Àwọn bàbá ti wà táwa pàtàkì tó ń jẹ́ onísúfì dáadáa tí kì í ṣe àwọn tó ń ba súfì jẹ́ o, àwa support sí wọn nígbà tí Sheikh yìí ń sọ̀rọ̀ sí wọn àtàwọn tó gbèjà wọn dáadáa bẹ́ẹ̀ oníkùránì àfáwà Sàádà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ́sà ló náka gbogbo wọn dúró tí àwọn bàbá wa nù Islam. Àwa ń pariwo ń gbà náà ẹ kún wa lọ́wọ́, ẹ bẹ̀rù fìtínà tó jẹ́ pé tó bá dé tán kò ní mọ lórí ìwèrè yìí nìkan, yóò kẹ̀yìn náà. Ẹ kú rọ́jú ó wá kẹ̀yìn náà ń sìn tọ́, ẹ kú rọ́jú. Bó tẹ̀ jẹ́ ń gbé gbogbo ìtíṣẹ̀ kí yìí ń ṣe yìí náà lọ́dọ̀ tèmi géèmù sí ni,
torí wèrè mọ̀ pé òun bọ̀ ń lé wá fẹ́ sinmi sí Nàìjíríà ṣùgbọ́n o àwa sì promise ẹ o ọ padà ṣẹ̀wọ̀n lọ́kọ́lẹ̀ lọ sọ fún Yusufu ó gbìyànjú àwọn lọ́ọ̀yà alẹ̀ fún ẹ dáadáa kò sígbà tó ní padà ṣẹ̀wọ̀n lọ́kọ́lẹ̀ tó bá mọ̀ mí ń já ẹ̀ sí ni kò sígbà tó ní padà ṣẹ̀wọ̀n lọ́kọ́lẹ̀ gbogbo àwọn tó ń sọpọ́tì wọn lè gbà ẹ́ lẹ̀ ṣèkí ìṣìtù wọn lè gbà ẹ́ lẹ̀ kò tí yá ó kù díẹ̀ Ọlọ́run fún ẹ lówó tó fi parí ilé ẹ̀ Ọlọ́run sì ṣọ́ ẹ kó máa lọ gbélé yẹn pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ṣùgbọ́n máa lọ wówó ẹjọ́ lẹ̀ èmi dẹ̀ ti promise ẹ̀ pé ọ padà jẹ ìyà lọ́wọ́ tèmi bó jẹ́wọ́ lọ́nà mi ni bẹ́ẹ̀ mi ni màá nẹ̀ ni àṣà àtijọ́ jàǹjọ́ kan ó ṣú ọ̀pá àfi kí n má pàdé ẹ wọ́n náà wọ́n n tó sọ̀rọ̀ sí Sheikh Adam n tó lè mú ẹ tó lè fi bọ́ lọ́wọ́ mi lórí pé ká má jọ jà tó bá pàdé òun ni pé o jáde báyìí o sì wá tọrọ istighfaru o sì bẹ Ọlọ́run k'Ọlọ́run ṣàforíjì fún o sì bẹ gbogbo àwọn ọmọ Ìlọrin o sì bẹ gbogbo àwọn ọmọ Sheikh Adam ṣùgbọ́n kó máa jáde bàbá Sheikh Adam Ọlọ́run bá èpè ni ó máa padà jẹ́ fún ẹ gbogbo àdúrà tó bá ṣe fún ọ èpè ni ó máa jẹ́ fún ẹ èpè ni ó máa jẹ́ fún ọ Ṣèkíyù irú yẹn lẹ́yìn wá ń bá ṣe ìmọ̀ràn ẹlẹ́à ẹ rántí bíbí yín ẹni tí ò ní bíbí rárá ẹni tó yẹ kó jẹ́ pẹ́yìn lẹ́ẹ̀ tanná sí lára ẹ̀ òun wá ń tanná burúkú sí i lára má ṣe o ṣe lára ẹni tí ò rántí ìpìlẹ̀ ara ẹ̀ ṣe irú èmi nísìn tí mo ní bíbí tí mo ní títọ́ tí mo ní rírè ni màá bá rú Ṣèkíyù ṣe a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim tẹ́ bá ṣàkíyèsí dáadáa ẹ lọ wo ìpìlẹ̀ gbogbo àwọn tí ń bá ṣe ẹni tó bá ṣe mistake lọ sọ́dọ̀ ẹnìkan ṣùgbọ́n wọn tí ń bá ṣe tọkàntọkàn tẹ́rẹ́ àfáà àmúràn ẹlẹ́yà wọn bá ṣe tọkàntọkàn o àwọn ṣe mistake lọ bá ṣe rí ṣẹ́rẹ́ àwọn tí ń bá ṣe tọkàntọkàn àwọn ni Yusuf Adépọ̀jù oníyàwó mẹ́ta mọ́fọ́lọ́hún ṣọ́ nǹkan kan ṣẹ́rí gbogbo àwọn yẹn ẹ lọ wo ìran wọn ẹ lọ wo ìran wọn ẹ lọ wo bíbí wọn ẹ lọ wo ìpìlẹ̀ wọn kò sẹ́ni tó nípìlẹ̀ rẹ̀ kò sẹ́ni tí ilé ó dá tí ó bá rú Ṣèkíyù ṣe tọkàntọkàn àwọn tẹ bá rìn tó bá ń bá ṣe ní ìbáṣe ẹ̀tàn àwọn yẹn ní bíbí ni ẹ lọ yẹ̀ wọ́n wò dáadáa ẹ lọ yẹ̀ wọ́n wò dáadáa ẹ wò ó wọ́n ti bá máa pè wọlé nsìn 404-513-7594 ẹ lè pè WhatsApp Allahu akbar kabira adúpẹ́ o Ọlọ́run padà fọ Ustaz Jamiu Adégúnwà mọ́ ní pé wọ́n sọ ntọ́ mọ̀ náà sọ adúpẹ́ pé Ọlọ́run ò padà Allahu akbar Ọlọ́run bá tí kì í jẹ̀yàn gbé ọba tí kì í jẹ̀yàn gbé lọ́lọ́run ó padà fọ Ustaz Jamiu Adégúnwà mọ́ lórí ọ̀rọ̀ Ikoyi máa bẹ bàbá àgbàlagbà máa bẹ Ustaz Jamiu wọ́n mọ̀ ọ̀rọ̀ yẹn sọ bí máa bẹ wọ́n sì padà bẹ náà wọ́n tẹ̀tí bẹ gan kó tó di pé wọ́n fẹ́ lo ọwọ́ agbára lé wọn lórí ṣùgbọ́n Ọlọ́run padà tó àṣírí àwọn tó fẹ́ lo ọwọ́ agbára àdúpẹ́ +14051375594 ẹ lè pe WhatsApp ẹ lè pe direct fẹ́ẹ́ tó bá fẹ́ dá sí ẹ má pe any other number than number tí máa paste ẹ jọ nítorí Ọlọ́run mo kí gbogbo àtàrà lórí program ládàárọ̀ mi mọ ẹni tẹ́lẹ̀ yìí ń bá wí ó ní òpònú ọmọ àdánà náà mo dẹ̀ sọ̀rọ̀ kan kọjá lórí program mi yìí lórí ọ̀rọ̀ wòlíì àdàbà Síónì tó pa gbogbo àwọn èèyàn pọ̀ tó ń bú wọn lórí pé mistake tí Yusuf ṣe tó ní Jésù jalè gbàgbé àwọn babalágége tàná àṣesílẹ̀ Adam tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam.